ẹ kú àsìkò yìí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Bùwọ́ mi lá máa gbọ́nú léyìí ànígbọ́ bùwọ́ àgbo. Ànírógun káwọ́ lórí fẹsẹ̀ jọlẹ̀ o. Ànírógun gbàmígbàmí ọ̀gànjọ́. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Jíjí ta jí làárọ̀ yìí. Àní ká góńgó jayé o. Àní bọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́ o. Ẹ̀sùn mọ́ bí ẹ wá kọ́gbọ́n. Ìwọ tó ní kí ni wọ́n wí tó nítorí pé wọ́n ti lọ́gbọ́n méjì nínú. Àtọ́ ọ̀bá kọ́ mi sì kò ní di mẹ́ta. Ìwọ tó sì ti ní mẹ́ta nínú tó lọ ọ̀kọ́ sí mọ́ mẹ́ta rí ò ní di mẹ́rin. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fò tọ́ọ̀nù já ewé àtẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fò tọ́ọ̀nù wa gbò. Tó ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan. Kájẹ kẹ́kọ̀ọ́ lára dúkìá Ọlọ́run. Dúkìá Ọlọ́run igi ọparun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Ọlọ́run fi ìmọ̀ yé látara igi ọparun ṣùgbọ́n níbi ọyẹ́ nìkan kò parí síbẹ̀ o ó sì ń tẹ̀ iwájú ni o. Àwọn àgbàlagbà ní okùn tá a fàfàfà tá a rópin rẹ̀ pa okùn yìí ṣe wá gùn báyìí ó ṣe wá gùn tó báyìí ni là ń pè ní oògùn. Gbogbo ohun tí ń bẹ lára ọparun láti bí egbò rẹ̀ dé orí rẹ̀ ìwúlò ni. Dúkìá Ọlọ́run ni o yá máa bá bọ̀. Tí àwọn bàbá wa ń pè kíní kan ní ṣàgbàdéwé oògùn àìkú ṣàgbàdéwé òun láparun jẹ́. Lọ́wọ́ ìwé àparun tútù kọ́pọ̀ jà kọ́pọ̀ ọ̀yà kó sínú ìkòkò. Pa èpo máńgò igi mọ̀ngà làwọn Faransé máa pè èpo máńgò ọ̀yà pa èpo rẹ̀ kó sí. Ewé dóngóyárò ọ̀yà já ní tútù kó sí. Ewé afẹ́lóru ẹ̀mọ́ ewé àjọbalẹ̀ ní jẹ́bẹ̀ ọ̀yà sí. Àní mo ní òsè gbogbo ẹ̀yin tẹ́ wà nù léyìí ẹ máa mú. Wòmí àwògbà àrùn ni. Àwọn àrùn tó ti náwó sí látọjọ́ tó ti pẹ́ tí ò lọ gbìyànjú kó máa lò Ọlọ́run ó lò ní sábàbí fún un. Ìpè gbogbo àrùn ní wò ó má sì mí gbọ́ o nítorí ń polówó oògùn fún ọ. Ìsìnkú torí kò lè bá a ṣiṣẹ́ lọ́wọ́ mi mo sì sọ ọ́. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó jẹ́ pé ìyẹn máa jẹ́ kí èèyàn ó tètè rí ìwòsàn. Aparun kì í ṣàárẹ̀ rárá. Tí ó bá jẹ́ pé kú Ọlọ́run dé pé iná bá wọnú aparun kì í ṣàárẹ̀ o. Bẹ́ẹ̀ ń payọ́ máa wù ni. Gbòǹgbò orí rẹ̀ a sì ń bọ̀ wá bẹ́ẹ̀ níjọ́ míì. Lára aparun again sórí kókó ara aparun ọyẹ ìwà àkọ́pọ̀ kókó ara aparun ọyẹ ìwà àkọ́pọ̀ ọyẹ kó sí kòkò. Ó ti kó sí kòkò ọyẹ kó egbò túnde kó lé lórí jí ọ̀pọ̀. Igi ńlá èpo ọ̀bọ̀ ọyẹ fi sí. Ọ̀gbọ́n mo wí àní òfìsí ọyẹ bò kó jo. Ó ti jó tán ọyẹ pò mọ́sẹ̀ kọ́ ọmọ ìwé. Àṣírí ayé ni. Àṣírí ayé ni. Bí ẹ bá wà núdì ọlọ́jọ́ pípẹ́ yóò sì máa tú ní agbára Ọlọ́run. Àtúndè tó dájú sáká ni. Tí ẹ bá tí ọ̀rọ̀ èèyàn ọba yére èèyàn mọ́ pé adúrúbà sí wá sáré tó yìí. Nǹkan tó lọ sí ni o ọ̀rọ̀ rẹ bá tó o. Àìsàn Ọlọ́run o bí wọ́n ṣe kọ́ wa ni o tí wọ́n sì fi lé wa lọ́wọ́ tá a sì ń ṣe táyé ń dúpẹ́ tó wá súnmọ́ bí lára àkókò àparun. Já kọ́kọ́ kó jó pẹ̀lú odidi atari kan. Ọ̀gbọ́n tá a wí. Já kọ́pọ̀ kó jó pẹ̀lú odidi atari kan. Ó ti já kọ́pọ̀. Gẹ̀dígẹ̀dí tí yíyọ nídìí ẹni tẹ̀rí ti wọlé. Ẹ pò mọ́ òrí kẹ́ máa fi tì í lọ́ọ̀kan yóò máa wọlé ni.
kódà ọba adébi pé táwọn bàbá wa bá jó bẹ́ẹ̀ wọ́n máa fomi tútù lò ọ̀fẹ́ mọ̀ wọ́n bá fi nǹkan sórí ìjòkó fún ọ lágbára ọlọ́run kò ní mú ọ ní agbára ọlọ́run kò ní mú ọ kókó àparun táwọn bàbá wa bá jó wọ́n wá dà sínú àdíẹ̀ yẹn tàbí wọ́n pé káwọn obìnrin dà sínú ìdòlífù òróró àná tí wọ́n lè ní jẹ́bẹ̀ o òróró góyà tí wọ́n bá ẹ̀sẹ̀ bí ọmọ wọ́n máa fi pa ọmọ lórí kódà ọmọ tó ti dàgbà gan a máa fi parí a máa fi pa orí ọgbọ́n tí ń wí a máa fi pa orí ó ṣiṣẹ́ fún kí àwùjẹ ọmọ kó tètè jiná àti ọ̀ka orí ó ṣiṣẹ́ fún kókó àparun ẹ má jà tẹ̀síwájú jù bí òsì ẹ̀ tó bá dijọ́ mu ní part 2 ẹ máa gbádùn mi orúkọ mi ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà dábàá ọ̀lẹ́ lè fi pá mi sọ̀rọ̀ láti kà sí mi abẹ́ aṣọ +234 80 3298 3298 +234 80 3298 3298 +234 81 33 155 111 +234 81 33 155 111. Nọ́mbà orílẹ̀-èdè Benin rèé mọ́ọ́dọ̀ +229 54 65 1928 +229 54 65 1928. Tó bá pe nọ́mbà Nàìjíríà mi tí ó bá ti lọ ní sí lórílẹ̀-èdè Nàìjíríà ni o ẹ máa pe WhatsApp ti Nàìjíríà yẹn òun ní hotline mi màá gbé. Tá a bá ti wá bá mi sọ̀rọ̀ tèmi ẹ̀ tí ẹ ti jọ sọ̀rọ̀ gbogbo yà ń tó fẹ́ sọ tí n bá ní kó fi mẹ́sẹ́ẹ̀jì lẹ̀ ní ọ̀lọ́ fi tó ọba tí pè mí tẹ́lẹ̀ tó fi mẹ́sẹ́ẹ̀jì lẹ̀ mo kọ̀sídà yìí tẹ wà lábúrọ̀dù ẹ fi mẹ́sẹ́ẹ̀jì lẹ̀ ń dáhùn torí pé àsìkò wọ̀ papọ̀ ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ gbọ́ mi ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ dákun ẹ má fi mẹ́sẹ́ẹ̀jì lẹ̀ lóbi wásaapù nọ́mbà Benin o torí pé ọ̀nà ọ̀pọ̀ tí wọ́n máa wo mẹ́sẹ́ẹ̀jì tó bá ń pè mí tí n tètè gbé kọ́ọ̀lù ẹ̀ má bínú o ọ̀nà lọ́pọ̀ o á dára fún wa kò ní dáa rẹ̀ ilé ọjọ́ òní ti mọ́ o ọlọ́run yára lè ti wà gbámú eré wa kọ́mádé ojú ìjà kọ́ wa àti jáde báyìí ká jáde pẹ̀lú ìdùnnú ká tún wọlé pẹ̀lú ayọ̀ ni o tọ́ lílọ wa la fi rí o bíbọ̀ wa ayọ̀ ni ó padà jẹ́ o tọ́ bí ètò yìí bá dọ́dọ̀ rẹ̀ má dè mọ́lẹ̀ wọn náà máa pín kó lè jẹ́ sàárà fáwọn èèyàn tiẹ̀ náà wọ́n rèrè ìbẹ̀jẹ̀ ire o lè kàbìtì.